Yorùbá bọ̀ wọ́n ní ewúrẹ́ tó wọlé tí ò kágò di mímú so. Àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò di mímú so. Wíwọlé mo kágò mo kára ní mo kára kú. Mo sì bá a lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba ayérayé ọba títí ń bẹ káyé tó wà tí ó sì máa wà gbà tẹnikẹ́ni ò ní sí. Àtúndé lórí ètò wa lónìí tí ojú ìwòran tẹ̀ ń wò wá ní Golden Media TV níbi tí a mú ọ̀kan ọ̀jọ̀kan ètò tó ní ṣe pẹ̀lú ká lára wa lọ́yẹ̀ ká fi àwọn kankan yẹra wa àti wípé àwọn nǹkan kan wà tí ń lọ láwùjọ tàbí tó ti lọ sẹ́yìn rí tí a ò lóore ọ̀fẹ́ àti wọn bí ti ń lọ ńgbà náà. A mú àwọn èèyàn wá tó lè tàn mọ́lẹ̀ sí kí àríyànjiyàn pàápàá tá a máa ń ṣe láàrin ara wa kó lè dínkù lórí àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ lónìí. Orúkọ tèmi bí ẹ ti mọ̀ náà ni olùṣàgùtàn Michael Ọláníyì tìmí ọmọ bàbá wòlíì tó ṣẹ̀ṣẹ̀ gba Jésù ìta fi ń dààmú ọlọ́gbọ́n ohun aláìlágbára ta fi ń dààmú alágbára adé sórí ètò lónìí o. Ẹ̀yin là á mọ bá wà náà ní ọmọ wa ojú tẹ́ fi wà ní fọ́ etí tẹ́ fi gbọ́ wà ní dibi tẹ́ fi rówó ra dátà tẹ́ fi ń wò wá kó dà bù dídó ní òkú ẹ mọ ní sílé o ẹ ní sàlàyé ní owó nìtàn lọ́wọ́ yìí. Lónìí ètò wa bá bòmí yọ torí pé irú ètò báyọ̀ sí bẹ́ẹ̀ ń wáyé lágbo àwọn òṣèré sì wá ṣe pé àkànjẹ àgbo òṣèré nìkan. Ohun tí ó tún jẹ́ ni pé àgbà òṣèré kan níjọ́run tí àwọn fúnra wọn tá a bá ti pé wọn wọlé wọn ó dárúkọ ara wọn tí wọ́n ti ṣeré pẹ̀lú gbajúgbajà àgbà ọ̀jẹ̀ òṣèré tó dolóògbé ṣùgbọ́n tí àwọn sì wà láti sọ díẹ̀ nípa ìgbé ayé àwọn àti tiwọn náà. Èjò yẹn náà ti wọ́n pé àìjẹ́ kó pọ̀ pé pèpè là ń gbé torí kó má bàa dá wọn lágara pàápàá wà tá à ń fi dáta wò ó. Lónìí adéo bá ti dé ní kólókó mọ̀rùnkó ní kólódò sì mọ̀rùn ohun tí à ń pè ní wípé ẹ fi làákàyè wò wá ẹ tẹ́tí bọ̀ wá ibi tẹ́ bá sì ti wò wá ẹ máa share ẹ máa like ẹ máa comment ká máa bí ti ń lọ lóòótọ́ lórí ìta òwe. Lónìí láì lóhùn náà pẹ̀lú àwọn bàbá wa olóyè pàìtọ́ ò dárúkọ ara wọn nísìnyí. Ẹ ṣé o, mo kí gbogbo ilé. Orúkọ tèmi ni ajínrere àti àlùfáà Elijah Ọláwálé Àlàní Táíwò. Àwọn orúkọ tẹ́ ẹ gbọ́ àti àwọn ìbọn sì ṣàlàyé ara wọn yìí yóò fẹ́ wọlé bákan nígbà tá a bá bẹ̀rẹ̀ sí bèrè àwọn ìbéèrè lọ́wọ́ wọn lọ́kàn ọjọ́ kan. Wọ́n ti sọ orúkọ ara wọn fún wa báyìí ṣùgbọ́n wọ́n ní í ṣe pẹ̀lú àgbà òṣèré wọ́n ti di ajínrere báyìí ṣùgbọ́n kán tó di ajínrere wọ́n sọ fún wa o ẹni tí wọ́n bá ṣeré bí wọ́n ṣe jẹ́ sónítọ̀hún má ṣe darapọ̀ mọ́ wọn ìgbà tán darapọ̀ mọ́ wọn má ṣe kúrò ńbẹ̀ á tú wọn lẹ̀ tó bá yẹ pé èyí ni a lè ṣe ní abala yìí tí a tún fi gé pété àjẹ́ pé a máa ṣe ìdókòwò ní apá kejì kó lè rọrùn fún wa. Bàbá ẹ ṣàlàyé fún wa táwọn ẹ bá ṣeré àti pé bó lẹ ṣe jẹ́ sóńtọ̀ ọ̀hún ìgbà wo lẹ darapọ̀ mọ́ wọn lórí náà. Mo jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré olóògbé Alhaji Wáídì Ayinla Omowura. Láàrin òṣèré. Nígbà yẹn èmi ni akọ̀wé wọn. Akọ̀wé Omowura. Èmi ni akọ̀wé wọn. Ọ̀dà ẹ̀ ń sọlẹ̀. Èmi ni akọ̀wé Omowura wọn. Nígbà yẹn. Sórúkọ ọ̀sán ń pè nígbà náà ní akọ̀wé Omowura. Àwọn bàbá wa a ní akọ̀wé Omowura. Torí ẹ̀tẹ̀ dárúkọ Omowura náà ni bóyá. Akọ̀wé Omowura àwọn náà bàbá máa ń sọ ni. Akọ̀wé ni yín gbà náà. Bẹ́ẹ̀ ni akọ̀wé. Ǹjẹ́ rántí ọdún tí ẹ darapọ̀ mọ́ wọn? Mo lè rántí ṣùgbọ́n ọdún yẹn ti pẹ́. Gbogbo láàrin náà kì í kàn sí tó ṣe tòsí inú ẹ̀ náà wọ́n dún ẹ̀yìn. Ọdún yẹn ti pẹ́. Ìgbà tí mo darapọ̀ mọ́ wọn ní àárín
1969-70. Mo darapọ̀ mọ́ wọn. 1969-70 àákò ogun ojúkú ni. Bẹ́ẹ̀ni. Àwa náà àìsàn ọmọdé ń parẹ́. Báwo lẹ ṣe darapọ̀ mọ́ wọn àbí báwo ló ṣe jẹ́ sí yín? Ṣé Ayinla Omowura ẹ̀gbọ́n ló jẹ́ sí mi. Ọmọ ìyá bàbá mi. Kì í ṣọmọ ìyá, kì í ṣọmọ bàbá, ṣùgbọ́n ẹbí ni wá. Àwọn ẹlẹ́bí nìyí. Àkúfàṣọsìn pàápàá ni wá. Nígbà ayé wọn, bàbá tiwọn òun ní olórí ẹgbẹ́ àwọn bàbá tèmi. Tí bàbá tèmi jẹ́ ọ̀tún nítòkò ńgbà yẹn. Irú ẹgbẹ́ wo ni sí ẹgbẹ́ ẹbí náà ni àbí ká sọ pé olórí ẹbí? Kì í ṣe olórí ẹbí. Ẹgbẹ́ yẹn wọ́n dá ẹgbẹ́ yẹn sílẹ̀ ní gẹ́gẹ́ bí ọmọ ìtókò. Ẹgbẹ́ àdúgbò. Ẹgbẹ́ àdúgbò wọ́n lè sọ ẹgbẹ́ tí owó tàn kálẹ̀ tí gbogbo àwọn èèyàn ń darapọ̀ mọ́. Tó jọ máa dúró bẹ́ẹ̀ náà. Ẹgbẹ́ ká bára ẹni ṣe nǹkan rí. Bẹ́ẹ̀ ni kan máa. Ó yé wa bá àwọn tí bẹ́ẹ̀ ní wọ́n pè kíní kan lẹ́ẹ̀sù láyé àtijọ́. Bẹ́ẹ̀ni. Táwa dẹ̀ mọ̀ tẹ́yìn olóyìnbó pè ní contribution. Lóde òní àkókò tí ìparẹ́ àti ìparẹ́. Tó wọ́n ṣe ń ṣe nìyẹn. Kò sí ní táwọn pè ní cooperative ńgbà yẹn. Ìgbó ní cooperative jẹ́ alájẹsẹ́kù. Alájẹsẹ́kù. Ṣùgbọ́n ìṣẹ̀dá alájẹsẹ́kù yẹn làwọn pè èsù. Wọ́n mú èsù níjọ́ mẹ́jọ, wọ́n máa ń ṣe pàdé níjọ́ mẹ́jọ. Ẹni wọn kàn jẹ́ bí ẹbí nìyẹn. Bóò lẹ ti wá darapọ̀ mọ́ wọn? Ẹ ṣe nígbà tèmi ti ń kọ́ṣẹ́ tí mo tẹ̀ tí ń kàwé tí mo ṣe wà ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary ni mo ti ń gbádùn orin wọn. Ẹ ti ń gbórin wọn tẹ́lẹ̀. Mo ti ń gbórin wọn tẹ́lẹ̀ nígbà ayé ìfọwọ́dé tiwa. Fi kọrin. Fi kọrin. Ìgbà tán ti ń kọ lálọ́mí mọ̀ pé ilé wa ilé kan náà ni àwọn báyìí ń ṣe practice kankan máa ń. Ẹ máa fi tí kọrin tí wọ́n ń kọ. Ti kọ mo dẹ̀ nífẹ̀ẹ́ sí orin wọn. Ṣùgbọ́n mo ṣe darapọ̀ mọ́ wọn. Láàtọ̀ gan rè. Lọ́jọ́ yẹn lẹ́yìn tèmi ti ṣe freedom. Níbi iṣẹ́ tí ẹ kọ́ iṣẹ́ tí ń bọ̀ lórí iṣẹ́. Lẹ́yìn tí mo ti ṣe freedom yẹn ni àwọn ń kọjá ní workshop tí mo ti ń ṣiṣẹ́. Wọ́n máa ń kọjá. Wọ́n kàn ká orin wọn kan mọ́ mi lẹ́nu. Inú ń kọ nígbà yẹn wọ́n fi kọjá. Àwọn tó gbà tí wọ́n gbọ́ orin lẹ́nu orin wọn lẹ́nu yìí. Wọ́n wá yàgbá. Láàárín ìwòde lùmù kíkì ẹ́. Darapọ̀ máa bọ̀ lẹ́nu bàṣá orí orin yẹn jẹ́ rántí orin ní kí n wá bá wọn. Jẹ́ rántí orin tí ẹ kọ́ ń gbà. Orin tí mo kọ́ ń gbà yẹn àwọn kéékèèké báyìí. Kéékèèké yẹn ni iye tí mo kọ́ ń gbà yẹn ní àwọn kéékèèké tó ń ṣe ń gbà yẹn. Ní rántí orin tẹ́ ẹ kọ tó pamọ́ ẹ lẹ́nu gbà yẹn. Wọ́n ti bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù LP. Wọ́n ti bẹ̀rẹ̀ LP. Ọ̀dà orin wo lẹ ní àbẹ́ ìrántí orin tẹ́ ẹ kọ ń gbà náà? Orin tí mo kọ́ ń gbà náà ó ti pẹ́ ṣùgbọ́n mo ṣe rántí níwọ̀n ọba. Èmi ìbá tẹ̀ ní ká fi orin tí ẹ kọ́kọ́ bá wọn tẹ̀ ń kọ́ lọ́wọ́ ń gbà ẹ̀ ká kọ́kọ́ fi yẹn lẹ̀ náà. Ǹjẹ́ rántí àwo tẹ́ ẹ kọ́kọ́ bá wọn ṣe pípa báyìí tẹ́jọ́ wọ studio? Mi ò lè gbàgbé ìyẹn láíláí. Àwọn omi tá a kọ́kọ́ jọ kọ yẹn ni. Wẹ́rẹ́wẹ́rẹ́ la fi ìṣeré wa kò sí wàhálà ó wà lójú eré. Bàjẹ́rẹ́ wọ́dọ̀ irọ́ ló pa.
ó lóun fẹ́ bomi jáde láti inú odò ẹ jẹ́ kó lọ tẹ́. Orí tí ẹ̀lú kú bá ti lé lọ́mọ ẹ̀mí àgbègbè wọn tí ń kọ lórí pàdéré náà ò irọ́ ló pa ó lóun ó bomi jáde láti inú odò ẹ jẹ́ kó lọ tẹ́. Mo tún níbèrè pé ǹjẹ́ bẹ́ẹ̀ sì tẹ̀lé wọn tẹ̀ ń bá wọn sí létí ẹ̀ tí sí rẹ́kọ̀dù yẹn náà ní alátakò kankan bóyá torí pé ẹ̀ ti freedom ẹ̀ ti ń dáṣẹ́ ṣe. Àtakò wa o. Ẹ tún lọ́dà. Mo ní àtakò bàbá mi ò gbà o. Bàbá mi kò gbà. Kí ló dé? Bàbá mi ní irọ́ ẹ̀rí ń gbà yẹn wọ́n fojú ọmọ líle ọmọ fi ń wo ẹ̀gbọ́n mi. Ó lé báyìí lálé ó dàbí fẹ́ lálé. Ọmọ ẹgbẹ́ ọmọ líle ẹ̀yìn ọmọ Abẹ́òkúta gan líle pọ̀ nù yín lóòótọ́ èèyàn bí Fẹlá náà líle náà ní bẹ́ẹ̀ bá lọ́wọ́ ọmọ bá ló fẹ́ gbẹ̀ Fẹlá náà ní Fẹlá àgàgà wọn ọmọ tó kù. Amúgbòrò la darapọ̀ yóò ojú lẹ́nu kan sá ìyẹn ni ò jẹ́ kí ẹni fi gbóyà nídìí máa rẹ̀ arúfin iná ka ẹni tó bá mú gbó sí. Bẹ́ẹ̀ ni ìbẹ̀rù wà òfin wà. Òfin wà kò jọ sí ìdáwò náà ní òfin kò jọ sí wọn láyé ìbáyẹn ojú arúfin náà fi mú wa pẹ̀lú ìbẹ̀rù mo ṣe máa ń tẹ̀lé wọn lọ sóde. Ìgbà wo ni bàbá wa gbà kẹ́ máa tẹ̀lé wọn tó yẹ? Bàbá ò gbà rárá. Bàbá ò gbà èmi sáà mo kàn wọ́n rí wọn lọ bẹ́ẹ̀ pé rárá bàbá mo fi ń lọ lórí ọ̀dà mo ò gbà pé ọmọ kan yà pátá wọ́n èmi ó dàbí ní pé mo kàn gbé bàtà yẹn láàrin ìkànnì ṣùgbọ́n síbẹ̀ mo bẹ̀rù bàbá mi. Bẹ̀rù gbọ́dọ̀ lòun sí bọ́mọ́ sí lèlé tó yóò sì bẹ̀rù bàbá ẹ̀ máa bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ àmọ́ pé ọmọ ẹ̀jẹ̀ tó bí ní lóòótọ́ ó lágbára jù mí lásán lọ. Gẹ́bí tí ẹ sọ lórí ọ̀rọ̀ pé bí ẹ̀sìn yọ lọ ìgbà tó sì yá àyè wà fún yín àti kúkú máa lọ wọ́n bá wọn àbá ẹ̀sìn sí lọ ṣùgbọ́n lọ́jọ́ kan lákà pẹ̀lú pọ̀ pé mo fẹ́ fi ẹgbẹ́ yìí lẹ̀ gbó ló sì jẹ́. Ẹ ṣe ọjọ́ tí mo wò pé mo fẹ́ fi ẹgbẹ́ yìí lẹ̀ a lọ sí ṣeré ní ìlú kan ní àgbébẹ̀ ní Igbó-Ọrà. Igbó-Ọrà kọ́lá gbọ́yọ̀ stéètì nìyẹn. Alájà kan tó kú sí ìlú Mẹ́ka yẹn. Ẹ lọ ṣeré fún. Lọ ṣeré fún. Bàbá yẹn ní. Lọ ṣeré fún àbẹ̀jẹsára tù. Ọjọ́ nǹkan díẹ̀ ò dà bí ẹ ṣe ń sọ ìlà ọdún 1973 ní ẹgbẹ́ 75 mo rántí rẹ́kọ̀dù ó dà bàbá torí pé àsìkò bá dọ̀rẹ̀ à ń bọ̀ ní apá kejì kí àyè lè gbà wá torí ìbéèrè sì pọ̀ o tó yẹ pé a ṣe ní láìfù ni àbáfàyè àbá sí agbélẹ̀ káwọn yẹn ṣùgbọ́n níbẹ̀ bá ṣe ń wò wá ẹ̀yìn náà ní kọ́mẹ́ǹtì orí ìtẹ́ ó yá YouTube lẹ́tí ń wò wá á bá kọ́mẹ́ǹtì ń bẹ̀ bó sì jórí Facebook ni kó jẹ́ orí Instagram orí Telegram á bà ń bẹ̀ ẹ kọ́mẹ́ǹtì ẹ ṣí àjẹ́ káwọn yẹn mọ̀ á tún padà bọ̀ wá o torí pé ètò ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ gan-an nípẹ̀rẹ̀ òní ìtọ́wò lásán lélẹ́yìí gbogbo ẹ̀yin tẹ́ ti ń fẹ́ gbọ́ òótọ́ nípa àwọn nǹkan kan tẹ́ ti gbọ́ rí tí ò dá yín lójú ẹ wá sórí ojú ọ̀ràn yìí Golden Chance Media TV gbogbo ẹlẹ́gbọ́ lórí ètò báyìí kí n pé ẹ kú ojú ọ̀ràn wa ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé o.